Agógóró Irọ́ ọ̀pá èwo lélẹ́yìí. Èrèlú èwo ni yálò kò ṣe wà. Ẹ ti fẹ́ ti politics bọ̀ kí ni èrèlú ọba. Okay, no problem. Ṣé bí àga àwọn ọmọ mi rè kàn white and yellow? Ẹyin fún mi lága yìí. Black and white. Adamu Risha. Ajimu. Number one. Excellency. Oh, number one, no, sir. Yes, I This is the first lady of Kwara State. Yes. She's been so introduced. Yeah. Yes. When I saw her, I was surprised. This is my senior brother. And one me, same father, same mother. Are you serious? Yes, now. Yeah, you know, I was. This is Olari Wajidosun. Are you This is serious? the senior. This is Wajidosun. I'm in shock. Èmi là àbúrò wọn. Èmi ni bàbá wọn. Ó dá ìlú. Bàbá wọn. Wọ́n fi tọ́jú orí ṣe o. Àwa o. Ọlọ́run ló ní ibẹ̀. Òun ló wá ìfanú ló fá gbogbo ẹ̀. Wọ́n ló ṣe ga gidi. Èrè náà bá ìyá mi. Ẹ má bínú. Oh yeah, you have to sit down. Kí gbogbo ẹ̀ lè dáná là ń Photograph ṣe. and keep moving. Yeah. Kí gbogbo ẹ̀ lè dáná. Yeah, please.